ẹ̀yin olólùfẹ́ mi bí mo ṣáà ṣe dé ni mo yẹ fresh on change irun mi náà bá fún mi ní first costume mo ní first costume yóò dẹ̀ bá dò mo bá rìn kiri mo ṣáà ń wo gbogbo everywhere mo like sighting mo like view yẹn mo ṣe ránṣẹ́ mo ṣáà ń ṣe bí ìyàwó olóye ni mo ń ṣe sáàkì o èmi mo wò pé nínú òrùn yẹn tún gbọ́dọ̀ wọ waist trainer mo yá ayọkùnlẹ̀ bọ̀m̀bọ̀m mẹ́fọ̀dì mọ̀ pa bí amọ̀ ni mi kọ́lọ́ ń ṣàánú wa ni níbi tá a bá dé ìyẹ̀wò òrùn yẹn wà scorching náà lè máa ṣe slay queen mo ṣáà rán lọ ni mo lọ ń wẹ̀gẹ́ ni mo ń wogi mo ń wo gbogbo ẹ̀ mo láìkí ẹ̀ kò pẹ́ kò yá mo ṣáà sùn mọ́ bí wájú yẹn rí i pé mo ṣáà dá lọ mo ṣáà rán tẹ̀sẹ̀ pé ìyàwó olóye ṣé kò pọ̀ ni mo ṣáà rán enjoy ara mi nínú oko yẹn mo ṣáà ń fúnra mi ní work ní Lord Thespian himself Ibrahim chata bó ṣe rí mi nìyẹn ló bá bẹ̀rẹ̀ sí ń kí mi ọmọ Lisa bí kíní kan bàbá yẹn ràn mí lóúnjẹ wọn làwọn máa fún mi lábọ̀ wọn fún mi níbi tá a bá dé yìí ẹ̀yìn àtàwọn fọ́fadà mi lẹ́jọ́ ní case bọ̀dá Ibrahim ní ó ti wá rẹ̀ mí báyìí sìn gbogbo ṣáàyè mi mọ́ ṣáà ń sá mi wọ́n ń kí mi orí mi ṣáà ń wú bẹ́ẹ̀ lèèyàn kan bá mi fẹ́ wọn tó rúrùn yẹn pọ̀ ibi tá a bá dé gangan rẹ̀ lọ́ba ní pé àmọ́ máa ní ìdá tí kọ́bọ̀ ṣe ń gẹ̀ ṣì mú nílà ẹ̀ sọ ilé ìfún mi iṣá tún bí ó village láti gbé mi gorí ẹṣin ó gbé kọ́kọ́ gẹ mi ìbá balance dáadáa ó bá kú balancing lórí ẹṣin ìyẹn ṣáà ni mo ṣe títí o lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ rìhásà díẹ̀díẹ̀ ọmọ bí dán ṣe gbọ́n ṣe dúró gangan ni ẹ ṣáà mọ̀